Mo kí yín káàbọ̀ padà. Eléyìí tá a tún mú wá fún yín lọ́tẹ̀ yìí òun ni a pe àkọlé rẹ̀ ní èèmọ̀ nílé ìtura. Àwọn òṣèré tó kópa nínú eléyìí ni Juliet Jatto, Rotimi Salami, Arínájà, Ògbólúkẹ́, Ọ̀rọ́pọ̀, Fẹ́mi Àràbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dá lórí ilé ìtura kan eléyìí tó padà di ilé wàhálà fún àwọn tí ó jẹ́ oníbàárà ilé ìtura yìí. Eléyìí wáyé látàrí ẹ̀mí àìrí ẹbọra kan tí ó ń da ilé ìtura yìí láàmú, tó já sí wípé gbogbo àwọn tí ó wá sí ilé ìtura yìí gẹ́gẹ́ bí oníbàárà ló ń kojú ìpèníjà kan tàbí èkejì látara ẹbọra yìí. Ẹ wò ó, sinimá yìí lágbára, ó kọjá bẹ́ẹ̀, ó kọjá àfẹnuròyìn. Èèmọ̀ nílé ìtura òun la pè àkọlé rẹ̀. Ẹ gbìyànjú kẹ́yin náà wò kẹ́ lè mọ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀fẹ̀ àti àwàdà lóríṣiríṣi ló ń bẹ nínú sinimá yìí. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ láti fi kọ́gbọ́n. Ẹ jẹ́ ká mọ òṣèré tẹ́yin nífẹ̀ẹ́ sí nínú sinimá yìí. Kò ní jù báyìí lọ. Láti lè máa jẹ àǹfààní àwọn sinimá lọ́lọ́kan-ò-jọ̀kan eléyìí tí ó ń lọ lọ́wọ́, ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí nítorí bí ó bá ṣe ń jáde òun náà la máa mú wá fún yín.